ilé iná àbáyín sọ dáadáa. inú ilé olùkú wa kò sí òkun lè tèmi aláì ló ń gbé bàṣẹ ti gbọ́. mo ṣàlàyé náà kò sí tí mi ò kí sọ korobá adìyẹ stóòfù bẹ́ẹ̀dì kò sí gbogbo nǹkan là ń sọ nílé kò sí nǹkan là ń sọ. bẹ́tà ìwọ náà ṣe iṣẹ́ gate man rí. mo ti ṣe rí nígbà tí mo wà ń sùkú mo ti ṣe rí. o ò serious o ò tí ì wáṣẹ rárá iṣẹ́ kan ló wá débi báyìí iṣẹ́ kan. kí ló ń ṣe wèrè ẹ. mo lọ́mọlé mo níyàwó lé ẹ ṣàánú mi. má kúnlẹ̀ má bẹ̀ mí. ẹ ṣàánú mi mo ti lọ́mọlé mo ti níyàwó lé. dákẹ́ wèrè iṣẹ́ wèrè ẹ lọ́wọ́ á dé kí ló dé. àdámi má bínú jàre tí o bá tiẹ̀ jẹ́ pé ọmọ gan ti jí tajà tẹran. kí wẹ́lẹ́ kó máa fẹ́ yàwó kó tún máa bí ọmọ ẹ rí pé lẹ́yìn ti di ọ̀la dáadáa èmi gan tí mo yọ ọ̀rùngbọ̀n mi ò tí ì níyàwó. tó ẹjọ́ ẹ fún mi lọ́wọ́ sọ mi gbọ́ ọ̀sìn lẹ́nu. sọ́rí mà. bẹ́ẹ̀ ṣe gbẹ lórí gbẹ létè gbẹ ní gbogbo tíkátíká gan lẹ fi gbẹ ó sọ pé gbogbo sí ayé yín gan gate fight fi ń ṣe. ẹyin jọjọjọjọjọ gbẹ mi ṣe sàn ẹ lè ṣiṣẹ́ náà ṣé wọ́n lè fọṣọ òde lè ayọ̀nà aṣọ. mọ́ mi ẹ mọ̀ tó ṣẹlẹ̀ látìgbà tí mo wà kékeré tí mọ́ mi ti bí mi kí n tó wéko láti Ìbàdàn wíkìlò máa ń mú mi lọ́wọ́. wíkìlò máa ń mú ẹ lọ́wọ́ o ò níṣẹ́ ṣe. bí a ṣe gbogbo ẹ̀ papọ̀. màá ṣe. ẹ fẹ́ ṣe méjì papọ̀. màá ṣe ó ṣe yọ̀kan jọ àbáyé. àló lè ní olójúkùn ní. bàbá ṣé mọ́tò tẹ̀ ń wo ìwú mọ́tò yìí ó wà pẹ̀lú ṣẹ́yìn ẹ máa fọ̀ láàárọ̀ tẹ́ bá ti jí o. iṣẹ́ ń bẹ agbára ń bẹ mélòó ni mo ti lò nínú agbára mi. tí n bá dé lálẹ́ náà tí bá gbẹ́ ní wọn ọ̀fẹ́ mi bẹ́ẹ̀ tí bá lálẹ́ ẹ máa mẹ́sẹ̀ pọ̀ ẹ̀fọ́. ṣé ká fọ mọ́tò ká fọ gbogbo ilé ẹ ní forí rúùfù iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn. lónìí kíákíá. ẹjọ ẹ jẹ́ kí n máa ṣe lọ́ba ẹ tó tó lọ ẹ ṣáà kí n máa ṣe lọ́ba ẹ máa wọ ni máa fọ gbogbo ẹ. wọn ò lè mú ọ. bẹ́ẹ̀ dáyà mo ti bẹ̀rẹ̀ sí ní fọ̀. pátá ẹ máa wọ ni mo ti ń ṣiṣẹ́ náà nìyẹn. ọmọ ìjà kó gbé sí ìbàdàn fún mi jàre. ẹ jọ fẹ́ kó. gbogbo ohun tó ń dán kọ́ ní wúrà ẹ wá gbọ́ ọmọ aráyé yá mi létí yín o gbogbo ohun tó ń dán kọ́ ní wúrà ẹ wá gbọ́ ìsàlẹ̀ ọ̀rọ̀ mo ló lẹ́gbìn ẹni wà wá kú wá. ẹ jẹ́ láti bẹ̀rẹ̀. mọ́mí láti jẹ̀gbìn ní ìsàlẹ̀ lọ́hùn tí mo sọ fún pé màmá wa wò nígbà tẹ́lẹ̀ kan padà wá. oh yeah láti jẹ̀gùn. bẹ́ẹ̀ ni ìsàlẹ̀ jẹ̀gùn sàlẹ̀ lọ́hùn. ok ó mà dé ga ó wá ṣe fírífírí. mọ́mí mo ti wá dáadáa láì mọ ìgbà. several times. mi ò ń bá yín lé kí tí wọ́n máa ní kí n padà àmọ́ ní mo wá dùn pé àbáyà lánàá wà lélẹ̀. mo dẹ̀ wá ń jáde báyìí ẹ̀ dẹ̀ máa wò ó. ẹ wọ́n tó ṣẹlẹ̀ yàbọ̀ ní ẹ̀ka lọ. ẹ ṣe gọ́mà ẹ ṣe wọn. dúpẹ́ lọ́wọ́ yín. gbọ́dọ̀ àwọn bàtà bọ̀. ẹ má bínú màá ẹ má bínú. fọwọ́ bàtà wọn lé fún mi ni. ẹ má bínú. ẹ jẹ́ wọlé kẹ́kẹ́ fún mi. ohun tó ń dán kọ́ ní wúrà ẹ wá gbọ́. àìsíkí ìbùkún àti ìlà ẹ jẹ́ ká fẹ̀sọ̀ wá bí bẹ̀rẹ̀ bá dùn ìgbẹ̀yìn ní kàrò aṣọ tún ń bọ̀ wá dà kìsà bóyá ilé tuntun ń bọ̀ wá dàkú ọ̀rí ẹ jẹ́ àrántí ká rántí ọ̀la o. bẹ́ẹ̀ ṣe pọ̀ tó náà láṣì kì í ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ló ń pọ̀ owó fún àwa mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àmọ́ nísìnyí kí gbogbo yín pátápátá kí ẹ wá gbéra báyìí ẹ wá bẹ̀rẹ̀ iṣẹ́ ilé fún báyìí fún ó yá ẹ̀dẹ̀.
èmi Kẹ́mi náà ni mo wá di ọlọ́lá ni mo wá di ọlọ́lá ni mo wá ń kó owó jọ mo wá ń kó ọrọ̀ jọ èmi tiẹ̀ ti wá ayé yìí ná ayé lè ní máa jẹ kú ẹ̀sìn kan lè dùn tiẹ̀ dájọ́. Oh God. My sister. Ṣé kò rí ní ìmọ̀ọ́ṣẹ́ tó tó Ìtúndé? My sister. Ọdún márùn-ún mo fi kọ́. Ọ̀gá mi, ó lò mí bí ẹni lẹ́rú ni. Ó fọdún márùn-ún kọ́ ṣe ilé lásán náà báyìí. AC. Ẹ̀yin náà ṣáà yìí bó ṣe ń tutù. My sister. In fact, iṣẹ́ ló ṣe. Ọwọ́ ẹ̀sìn yẹn tutù. In fact, máa wọ́n lọ́wọ́ ti ìyá mi ẹ̀gọ̀gàn òun ló tutù jù. Máa bọ̀ bẹ́ẹ̀. Ìyá mi, ó tutù yàtọ̀. Ó tutù. Mo gan mọ́dún ní ilé. Sórí. Báyìí mọ̀ mi ṣe ilé ilẹ̀ sọ pé ó. Mo gan mọ́jú ni. Kò gbọ́dọ̀ má tutù because 5 hours ni mo lò ń bẹ̀. Lórí ẹsẹ̀ nìkan náà ṣá. Mo jókòó tì ní all because of kẹ̀ṣà lè fẹ́ di. O fi 5 years o fi kọ́ṣẹ́ o tún wá fi 5 hours o tún wá fi ṣe é ṣe ẹ̀yẹ kan yìí náà. Ọmọ bóyáwó kọ́ o. Ọdún márùn-ún gan lónìí wọ́n yìí. Definitely o máa take ní another 5 years láti marry nìyẹn o. Àmá mi èpè nìyẹn wa. Ní ìṣe pé wàá dé gbogbo ẹ̀ 5 òkú lọ́rọ̀ ayé ẹ̀ dín. Anyway ṣá ọmọ ọdún ṣẹlẹ̀ ń sìn Túndé sórí check tí mo fún ẹ yìí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni mo ti kọ check fún lẹ́ni o and most of them gan ti gbọ̀nà báńkì lọ báyìí nítorí náà kọ́ kí wọ́n lè tètè ya ṣe kíni kó o ti ya wọ bàtà ẹ báyìí kó o máa gbọ̀nà báńkì lọ torí tó bá yẹ tètè bẹ́ẹ̀ tó máa ti gbé tọkọ tó bẹ́ẹ̀ wà á lẹ̀ nìyẹn torí o tèmi ò kí n dúró báńkì pẹ́ tó yẹn o ọ̀nà báńkì straight báyìí. Ibẹ̀ náà ni mo náà sìn wá. mo ní sanwó iṣẹ́ ẹ̀ fún ẹ o má ní mi ìsanwó fún ẹ o tó bá pẹ́ dé báńkì o. Ẹ ṣe gan ma. All right. Take your shake. Ẹ ṣe gan o. Ó dàbọ̀. Okay. Ó dàbọ̀. Take care. Ẹ ṣe ma. Yes! My own done better. 800,000 naira cash. àìsìkí ìbùkún àti ìlà ẹ jẹ́ ká fẹ̀sọ̀ wá. My daddy. Túndé. My daddy. Bone. Hey, daddy, my own done better. Hey, my own done. Daddy. Tèmi ti dára. Sọ fún mi kí ló ń dùn ẹ́ nínú kí ló mú ayọ̀ ẹkún. Ayé mi ti dá ni. Ó ti ṣoríire. Ó kọjá bẹ́ẹ̀. Praise the Lord. Hallelujah. Praise the living Father. Hallelujah. Ẹ bá aṣọ. Àfúnṣì. Fúnṣọ́. Ṣé o wá pa? Ó gbóhùn ẹni. Mo jẹ sáípátádé sọ̀rọ̀ dúró síbí. Mo máa ti ṣoríire. Ṣùgbọ́n lórí tí ó gbé ni ló gbé ni kàláwòrè. Even ló gbé ni ti Jésù gidi. Ẹ wo mo ti jẹ́ ọmọ àràgbàjọ. Ayé mi dẹ̀ ti dá. Gbogbo ìṣòro ààrẹ òru gbọ́ àti whatever ta máa ń ṣe ṣáádádì. Ẹ wo ó ti já sáyọ̀. Jẹ́jẹ́ mi mo máa jókòó. Mo ti ronú pé báwo ni ẹyin iṣẹ́ àṣewálé ni o. Kàkà kíṣẹ́ dẹ̀ wá iṣẹ́ ò yọjú. Àbí pọ́n bí màá yẹn ṣe dé nìyẹn. Ó bá ní ó máa kan o ó wà ń bẹ́ẹ̀ o ó fẹ́ ṣe gbá o ó fẹ́ ṣàwò nídìí iṣẹ́ tí mo mọ̀ AC kí n tún AC ṣe tó jẹ́ 5 years mo fi kọ́ ẹnì ṣó ń bẹ̀ tàtà débẹ̀ iṣẹ́ tí mo ṣe tí ò ju kankan fún mi ní bẹ́ẹ̀ 1,225 àbí ó pọ̀ ju 5,000 dadi ṣé kò sí sà dadi could you believe pé 800,000 naira check ló fún mi àárọ̀ làmú lọ káṣẹ̀. Jọ Túndé ǹjẹ́ o lè mú mi dé ọ̀dọ̀ ẹni tó ràn ẹ́ lọ́wọ́ tó ṣoore fún ẹ yìí. yín náà fẹ́ jẹ́ tí kò jọ láti ẹ̀yin àìmí tí mo nìkan tí mò ń ṣe sí ni èmi nìkan tí mò ń ṣe sí ni mo entitled láti tọ́ba ní kẹ́yìn wá ṣe sí kílẹ̀ mo tẹ́ fẹ́ ṣe. Kì í ṣe láti gba nǹkan kan ṣùgbọ́n àwọn